ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti mẹ́hẹ lórílẹ̀‐èdè nàìjíríà. Kí ni ìjọba orílẹ̀‐èdè nàìjíríà ń ṣe lórí ètò ààbò fún ọmọ orílẹ̀‐èdè nàìjíríà àti ètò ìlera tó fi mọ́ ètò ẹ̀kọ́? Ìlú tó kún fún wàrà àtọyìn lórílẹ̀‐èdè nàìjíríà láti ìbẹ̀rẹ̀ títí di àkókò yìí, ó fẹ́ẹ̀ má lè sí orílẹ̀‐èdè tó ní nǹkan àlùmọ́ọ́nì tó tó ti orílẹ̀‐èdè nàìjíríà. Nígbà kan rí, àpèwáwò ní orílẹ̀‐èdè nàìjíríà láfíríkà àti ní gbogbo àgbáyé, ṣùgbọ́n látìgbà tí a ti gba òmìnira tí àwọn olóṣèlú ti ń ṣèjọba ló ti dàbí pé nǹkan ò tó fẹ́ ṣe bẹ́ẹ̀ rọgbọ mọ́ o láwọn àkókò kan títí di àkókò yìí lẹ́yìn ìṣèjọba àwọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Láyé ìgbà tí àwọn olóṣèlú tí wọ́n ń ṣèjọba pẹ̀lú Awólọ́wọ̀ ní ẹkùn Western Region ni wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó jọjú tá à ń rí wò lónìí. Ó fẹ́ẹ̀ má sí nǹkan ọ̀tún mọ́ o látìgbà tí Awólọ́wọ̀ ti ṣèjọba. Ìdàgbàsókè wọ́n pèsè rẹ̀, wọ́n pèsè ààbò àti ìfọ̀kànbalẹ̀ fún aráàlú láyé àwọn Awólọ́wọ̀. Ẹ̀kọ́ ọ̀fẹ́, ìwòsàn ọ̀fẹ́ ò gbẹ́yìn nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ owó àti òwò kòkó ni wọ́n fi pèsè àwọn nǹkan amáyédẹrùn tá à ń sọ nípa èyí. Bẹ́ẹ̀ iná ọba kì í ṣẹ́jú o. Gbogbo àwọn nǹkan mèremère yìí ló mọ̀ ti bàjẹ́ tán látìgbà tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ti dágbére fáyé, lẹ́yìn ìgbà tí wọ́n fi òfin òṣèlú tì í mọ́lé nítorí ọ̀rọ̀ òṣèlú ni gbogbo nǹkan ti ń mẹ́hẹ láwùjọ òṣèlú, ó sì yọ Ọlọ́run. Lórí ọ̀rọ̀ iná wàyí, iná ti bẹ̀rẹ̀ sí dágbére títàn déédéé fún wa lórílẹ̀‐èdè yìí tí a ò rí iná tàn dáadáa mọ́. A ti ní ìṣòro iná látàyè ìjọba ológun Babangida lásìkò rògbòdìyàn June 12 títí di àkókò yìí. Kò sí ìjọba kan tó débẹ̀ tí àwọn aráàlú gbádùn iná lílò bíi ti tàìtẹ̀yìnwá. Ìwọ̀nba ibi tí wọ́n bá ti ń gbádùn iná pẹ̀lú ìnira owó ńlá mọ̀ ni. Owó gọbọi ni wọ́n ń san lórí iná ọ̀hún. Bíìlì owó iná táwọn èèyàn ò lè faradà nílé iṣẹ́ mọ̀nàmọ́ná àsìkò yìí ń gbé lọ fún àwọn èèyàn pẹ̀lú bí ọ̀dà owó bó ṣe wà níta. Ǹjẹ́ ìjọba tó ti kọjá àti ìjọba àkókò yìí àtàwọn ìjọba olóṣèlú míì láti ayé bàbá wa Ọbásanjọ́, ǹjẹ́ wọ́n rí nǹkan kan ṣe sí i? Kí ni wọ́n rí ṣe sí àìsí iná ọba déédéé àti owó gọbọi táwọn èèyàn ń san lórí iná, èyí tó ń ṣokùnfà ìṣubú ọrọ̀ ajé lójoojúmọ́ nígbàkúùgbà àti lóòrèkóòrè? Nítorí lílo epo pẹtiró, ìyẹn náà ò rọrùn fáráàlú. Owó gọbọi ni wọ́n ń ta lítà rẹ̀. Ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ ọwọ́ ni wọ́n ti kógbá sílé, wọn ò lè ṣiṣẹ́ wọn déédéé mọ́ bó ṣe tó àti bó ṣe yẹ, èyí tó ṣokùnfà àìríṣẹ́ṣe fún ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n sì ti di ọlọ́kadà látàrí àìsíná ṣiṣẹ́ ọwọ́ wọn àti owó gọbọi tí wọ́n ń ta pẹtiró. Iṣẹ́ tó yẹ káràlú sanwó kékeré fún ni wọ́n ń san owó gọbọi fún nítorí epo pẹtiróòlù tí ọ̀pọ̀ oníṣẹ́ ọwọ́ ń lò láti ṣiṣẹ́ wọn. Ẹ gbọ́, owó gọbọi fún iná ìjọba pẹ̀lú bí wọ́n ṣe sọ di ti aládàáni, eléyìí náà máa ń fa wàhálà. Bí wọ́n ti sọ di ti aládàáni tó, wàhálà gbáà ni. Ìnira iná ló fà á tọ́pọ̀lọpọ̀ oníṣẹ́ ọwọ́ àti adáṣẹ́ sílẹ̀, àwọn tó dáṣẹ́ sílẹ̀ tí wọ́n fi ń kó ẹrù wọn kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà torí wọ́n ti ń jẹ gbèsè lẹ́nu òkòwò wọn. Owó ńlá ni wọ́n fi ń lo ná. Dísù náà gbówó lórí. Èrè èlò ni wọ́n fẹ́ jẹ lórí iṣẹ́ wọn, kan tó sanwó òṣìṣẹ́, kan tó sanwó ibi tí wọ́n ń lò àti àwọn èròjà tí wọ́n fi ń pèsè ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wúlò fáráàlú. Ọ̀pọ̀ ló kó ẹrù rẹ̀ tó kó kọ́ńpìnì rẹ̀ kúrò nílẹ̀ wa tí wọ́n lọ sí bí àwọn agbègbè tó súnmọ́ wa bíi Kútọnu, ìlú Ghana àti àwọn alámúlégbè wa tí wọ́n sì ń gbádùn wọn lọ́hùn-ún, iṣẹ́ wọn sì ń lọ déédéé níbẹ̀. Irú ayé wo la wá lórílẹ̀‐èdè yìí? Àwọn ibi táwọn ará bíi kó lọ yìí tí wọ́n ti ń lọ ṣiṣẹ́ ọwọ́ wọn, wọ́n padà wá tà á fún wa, wọ́n ń kó padà wá lówó gọbọi nítorí iná tó dúró déédéé láwọn ibi tí wọ́n kó lọ.
àìmọye òbítíbitì owó là ń ná lórí ọ̀rọ̀ náà yìí, àgàgà ìjọba tí wọn ò sì rí ìyanjú títí tí wọ́n fi gbé lé àwọn aládàáni lọ́wọ́. Níbo ni àwọn owó tí wọ́n ná yìí wà? Ta ló tó sọ pé àìlàbọ́là ò pọnmọ re? Ẹni tó bá ní orí ìgúnnu kò straight kó lọ síbẹ̀ kó lọ túnṣe ni ò kó gàkàbà. Níbo làwọn owó yìí ń wọlé sí? Ní béèrè tí wọ́n ń béèrè títí tí wọ́n fi kó iléeṣẹ́ yìí lé àwọn aládàáni lọ́wọ́. Ọ̀pọ̀ sì gbàgbọ́ wípé àárín ara wọn náà ni a ti pín iléeṣẹ́ yìí láwọn tó ba gbogbo ẹ̀ jẹ́. Kí ni wọ́n wá fi owó náà ṣe o? Ìbéèrè àwọn èèyàn ni pé ǹjẹ́ ìjọba yọwọ́ pátápátá lórí ọ̀rọ̀ náà? Wọ́n ní bí ìjọba orílẹ̀-èdè bá fi lè ṣe sólà sílé ìjọba, wọ́n ní kò sí ìrètí fáráàlú lórí ọ̀rọ̀ náà. Ṣé lóòótọ́ ni? Tí ìjọba bá wá yọwọ́ lórí iná pátápátá, táwọn aládàáni sì ń gbé irú àwọn owó yìí wá fún àwọn ènìyàn, ẹnu wo níjọba ní lórí wọn? Wọ́n ní ṣé kìí ṣe ààbọ̀, ìyẹn ìjábọ̀ tí àwọn aládàáni ń jẹ́ fún ìjọba, àbí owó tíjọba ń gbà lọ́wọ́ wọn ló gbówó lórí tàbí tó pọ̀ jù tó fà á táwọn aládàáni náà lẹ́tíríkì náà fi ìkanra máràlú gba owó gọbọi lọ́wọ́ wọn tí wọ́n sì ń fi ìkanra ìtàmájé. Ọ̀pọ̀ olóṣèlú wa ni wọ́n ń fi ara wọn wé olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí wọ́n ń fi fìlà àti orúkọ rẹ̀ polongo ìbò fáwọn èèyàn, ṣùgbọ́n tí ìwà wọn àti ṣe wọn tí ò súnmọ́ bàtà rẹ̀ rárá, nítorí wọn ò lè ṣe bí Awólọ́wọ̀ tí wọ́n bá ń jẹ́ orúkọ Awólọ́wọ̀. Irọ́ ni wọ́n ń pa, ẹ̀tàn ni wọ́n sì fi ń ta àwọn èèyàn nídìí òṣèlú. Ìbéèrè aráàlú ni pé ṣé iná ẹ̀lẹ́tíríkì lè padà dàbí tayé Awólọ́wọ̀ tàbí tayé àtijọ́? Àwọn èèyàn bíi ti Awólọ́wọ̀ mélòó ló wà nídìí òṣèlú? Ǹjẹ́ ẹnikẹ́ni lè pèsè ẹ̀kọ́ ọ̀fẹ́ nínú wọn? Ìlera ọ̀fẹ́, ìwé ọ̀fẹ́, ojú ọ̀nà tó já gerege bíi tayé Awólọ́wọ̀, ǹjẹ́ a rí nínú àwọn olóṣèlú nílẹ̀ Yorùbá tó lè ṣerú ẹ̀ láàrin wọn tí wọ́n ń kó aráàlú sápò tiwọn nìkan? Láyé Awólọ́wọ̀, àwọn àgbẹ̀ ráyé wá torí kò fẹ́ẹ̀ sí ìlú tí Awólọ́wọ̀ kọ́ ilé àgbẹ̀ sí, farm settlement sí nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ bá ń lọ káàkiri nílẹ̀ Yorùbá ní gbogbo orígun ẹ máa rí àwọn farm settlement tí wọ́n kọ́ láyé Awólọ́wọ̀. Bẹ́ẹ̀ iṣẹ́ àgbẹ̀ sì ń lọ déédéé. Ǹjẹ́ olóṣèlú kankan lásìkò yìí ní àwọn èrò báyìí tó jẹ́ ti ìlọsíwájú lásìkò yìí fúnlẹ̀ wa àbí fórílẹ̀-èdè yìí? Èrò tiwa sí àwọn ìjọba tó wà lóde báyìí ni pé bí àwọn olóṣèlú bẹ́ẹ̀ wọ́n ṣe ń ro tara wọn náà ló yẹ kẹ́ ẹ máa ronú nípa àwọn ará ìlú tí wọ́n nílò yín fún ìgbésí ayé ìrọ̀rùn, kí ebi àti àwọn ọ̀wọ́n gógó ọjà kó lè kásẹ̀ nílẹ̀ nílùú. Láìpẹ́ yìí ni olórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀, ọ̀gágun fẹ̀yìntì Muhammadu Buhari tó dolóògbé, agbẹnusọ rẹ̀ ló jáde ló sọ̀rọ̀. Agbẹnusọ ẹ̀ lẹ́ka ìròyìn ó mọ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àṣegbọ́ nínú àtẹ̀jáde tí wọ́n ní ó gbé jáde. Tó bá jòótọ́ ló sọ bẹ́ẹ̀ pé tó bá jẹ́ ilé ìwòsàn orílẹ̀-èdè yìí ní Nàìjíríà ń bí ni olóògbé Buhari ti ń gba ìtọ́jú, yóò mọ̀ ti kú ti pẹ́. Tó bá jẹ́ bá a ṣe kà á nínú àwọn ojú ìwé ìròyìn kan, allegedly nírú ọ̀rọ̀ yìí jáde lẹ́nu alàgbà Fẹ́mi Adésínà. Tó bá rí bẹ́ẹ̀ o, ọ̀rọ̀ yìí ojú ìwòye tiwa ni pé ó kù díẹ̀ káàtó. Ó fi hàn pé alàgbà yìí mọ̀ pé kò sí ilé ìwòsàn tó kójú òṣùwọ̀n nílẹ̀ Nàìjíríà, wọn ò sì ronú láti kọ́. Ìyẹn ni pé ó ṣeé ṣe kó jẹ́ owó orílẹ̀-èdè yìí ni wọ́n fi ń tọ́jú olóògbé Buhari tí wọ́n fi ń gba ìwòsàn títí tó fi kúrò lórí àlééfà. Owó gọbọi sì ni owó tó jẹ́ pé tí wọ́n bá ná sórí orílẹ̀-èdè yìí yóò ní ìtura. Ìbéèrè wa nìyí, tó bá jẹ́ lóòótọ́ ni irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde, kí ló dé táwọn olóṣèlú wa kì í ronú nípa kíkọ́ ilé ìwòsàn tó dáa?
bí wọ́n bá sì tún padà kọ́ ilé ìwòsàn àwòṣífìlà kò ní sí àwọn irinṣẹ́ ìgbàlódé tó lè fi ọkàn àwọn gan balẹ̀ níbẹ̀ títí dórí oògùn pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà gidi. Fífi ìyà ẹ̀sanwó tó jọjú fún àwọn dókítà ni wọ́n máa ń sábà lò láti fi jẹ àwọn dókítà. Bẹ́ẹ̀ ọ̀pọ̀ ìlú tí wọ́n ti ń lọ gba ìtọ́jú yìí, bí orí bá fọ́ wọn lásán tàbí tí wọ́n bá fẹsẹ̀ rọ́ lásán, tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ abẹ operation, ọ̀pọ̀ ìlú yìí ló jẹ́ pé àwọn dókítà tọ́jú ọmọ Nàìjíríà tàbí ọmọ Yorùbá ló máa ń pọ̀ jù níbẹ̀ tí wọ́n máa ń tọ́jú wọn, tí kì í bá ṣe àwọn ni olórí dókítà ńbẹ̀. Àwọn tí wọ́n wá kọ̀ láti san owó gidi fún àwọn dókítà tàbí fi ohun gbogbo sí ilé ìwòsàn tó wà lórílẹ̀‐èdè yìí tí wọ́n lọ gbàtọ́jú lókè òkun, tí wọ́n wá wo àwọn dókítà tán bá lọ́hùn tí wọ́n sì rí wípé ọmọ Nàìjíríà ni wọ́n, ǹjẹ́ kò yẹ kí wọ́n tún èrò wọn pa láti tún ilé ìwòsàn tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ṣe? Ṣé wọn ò nígbàgbọ́ nínú Nàìjíríà ni wọn ò ṣe kọ́ ilé ìwòsàn tó dára fún àwọn aráàlú àti ara wọn fúnra wọn, àbí láti kàn máa fi owó orílẹ̀-èdè gbáfẹ́ àbí ṣe fàájì àbí ní ìnákùná? Ìdí nìyẹn tí wọn ò fi wò wípé ó yẹ kí ètò ìlera tó gún mọ́ kó wà lórílẹ̀-èdè yìí. Ṣé ó túmọ̀ wípé ó ti bàjẹ́, kò lè sí àtúnṣe lọ́rọ̀ tó wà ńlẹ̀ yìí nípa ọ̀rọ̀ ilé ìwòsàn àti ètò ìlera? Níbi tí ilé ìwòsàn ìjọba bá ti wọ̀wọ́ tí kò sí ní ìfọ̀kànbalẹ̀ àti àgbọ́kànlé fún olówó àti mẹ̀kúnnù, ṣé mẹ̀kúnnù tí ò lówó láti fi wọ mọ́tò délé ìwòsàn débi pé yóò fi tẹ bàálù létí lọ sókè òkun, ṣerú èèyàn bẹ́ẹ̀ ò ti dáràn? Ṣé kó máa retí ikú ni? Ṣé kí mẹ̀kúnnù máa retí ikú tí àìsàn kékeré bá ti ṣe? Torí orí fífọ́ lásán lẹ́yìn gbé lọ sílùú òyìnbó, bẹ́ẹ̀ làwọn ọmọ yín náà wọ́n yìí gbàwòsàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Látàrí àwọn ilé ìwòsàn tí ò sóògùn àti ìtọ́jú tó péye ń bẹ yìí lórílẹ̀‐èdè wa, ṣé ẹ mọ̀ wípé àwọn ènìyàn wọn ò ní ìfọkànbalẹ̀ nínú ara wọn mọ́ tí àìsàn bá ti dé, wọ́n máa ń retí ikú ni. Àìmọye ilé ìwòsàn tó jẹ́ àwọn aláìsàn àti ẹranko ni wọ́n jọ ń lò bẹ̀ nígbà tí ò sí ìtọ́jú àti àmójútó tó péye fáwọn ilé ìwòsàn ọ̀hún. Àmọ̀ràn tiwa rèé fúnjọba o, ẹ yá tètè pèsè àwọn nǹkan táràlú ń fẹ́ látọ̀dọ̀ yín fún wọn. Ilé ìwòsàn tó dáńgájíá, ẹ̀kọ́ ọ̀fẹ́, ìwòsàn ọ̀fẹ́ bí ayé Awólọ́wọ̀ tẹ́ fi ń polongo kẹ́ ẹ torí ìbò aráàlú. Torí kò sẹ́ni tí kò ní kú o, bẹ́ẹ̀ bá pòyì ìlú òyìnbó jù bẹ́ẹ̀ lọ, bọ́lọ́jọ́ bá dé ó dé ni. Nǹkan tẹ́ ẹ bá sì ṣe náà láàròyìn. Ẹ tètè pèsè àwọn nǹkan tá à ń sọ yìí o. Bẹ́ẹ̀ ni ẹ̀ ń lògbà nílùú òyìnbó, ọmọ mẹ̀kúnnù kò rí ìlú òyìnbó lọ. Báwo lẹ ṣe fẹ́ kán wá gbádùn ayé wọn? Ẹ tètè ṣe o. Èrò tiwa leléyìí o. Ìwòsàn ọ̀fẹ́, ẹ̀kọ́ ọ̀fẹ́ àti àwọn nǹkan tó kù. Èrò tiwa níkànnì jù.